Africa Content TV. Owó ẹlẹ́bi ó ń bá mi lọ sí ìjẹ́ lóde. Jọ́jí ìyá ẹ̀ kò lè gbà bẹ́ẹ̀ ìyáwó ni ìyá ẹ̀ ẹ jọ. Èlé lè ní ìjẹ́ èlé lè ní ìjẹ́ ìlú. Akibu. Essa coisa hoje me dá tá bebendo assim, eu tava dizendo eu da panela, eu da panela que é cafá, sim cafá, sim cafá.
sẹ́ni kẹ́mi àdé ìyọ̀bí. Ìyá kò ní. Ìgbà tí dàjí ló mọ ẹ lọ́wọ́, ṣé mi lọ bá mi kọ́ ọmọ? Ìgbà tí dàjí já mọ ẹ lọ́wọ́, èmi lọ bá mi kọ́ ọmọ. Ìyá kò ní. Dàjí já mọ ẹ lọ́wọ́, dàjí náà. Wọlé kọ́lẹ̀, ó bá mi lọ́rùn kí ẹ ọ̀pọ̀ ìdè. Owó wọn nílò, ẹ bá pẹ́, ẹ bá pẹ́. Owó Mustapha fi ṣe ètò ètò ọba. Gbogbo wa ló kí ẹ, àsìkò díẹ̀. Gbogbo ìdáná rẹ̀ alábọ̀pẹ̀. Ìjọba ti yí padà. Ìjọba ti yí padà. Ó sì ń ta fàáfù. Ó ti dà bí ìbá ṣe sọ ní ẹ̀sán o. Ó ṣì ń ta fàá. Ó ṣì ń ta fàá. Sọ́ni ẹ̀sọ́ ẹ̀ ẹgbẹ́ yìí padà bí ìfẹ́ ṣe sọ́ni ẹ̀sọ́ ẹ̀ mo ṣì ìtàfà mo ṣì ìtàfà mo ṣì ìtàfà ṣẹ́tò mo ṣì ìtàfà. Àṣìkò ayẹyẹ ní ṣọ̀dá mo ṣì ìtàfà. Àṣìkò ṣẹ́tò ní ṣọ̀dá mo ṣì ìtàfà. Sọ́kárì bí bá ṣe sọ́ni ẹ̀sọ́ àtúntò mú sí bàbá náà mú sí bàbá. Àṣìkè mú sí bàbá náà mú sí bàbá. Ilé lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ mú sí bàbá. Àṣìkò Mustapha làwà Mustapha ṣe lò Mustapha mi ṣe lò.